nǹkan dé. Síkírù fipá bọ́mọ ọdún 5 lò pọ̀ títí tó fi kú. èèmọ̀ lókùtù pẹ́bẹ́ lọ̀rọ̀ ọ̀hún. báwọn èèyàn ṣe ń gbọ́ ni wọ́n ń fọwọ́ luwọ́ pé irú kí wàá láyé dà yìí. bẹ́ẹ̀ lọ́pọ̀ èèyàn ń wọn ìpè rìgìdì sórí géńdé ẹni ọdún 36 kan Síkírù Ajíbọ́lá tí wọ́n fẹ̀sùn kàn pé abẹ́yà kan náà lò pọ̀ ni. ó fipá ki ọmọkùnrin ọmọ ọdún 5 péré mọ́lẹ̀ ó sì kó ìbásùn fún un bíi pé obìnrin ni àfìgbà tọmọkùnrin náà dákẹ́ mọ́ ọ lábẹ́ ó kú yanyan. alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn SP Abímbọ́lá Oyèyẹmí tó fìṣẹ̀lẹ̀ yìí tó Aláròyé létí nínú àtẹ̀jáde kan lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 26 oṣù kọkànlá yìí. ó ní ọjọ́ ẹtì Friday ọjọ́ 25 oṣù yìí làwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wá ọ̀bàyéjẹ́ ọkùnrin náà láwàákàn tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé e níbi tó sá pamọ́ sí nílùú Ògìjò níjọba ìbílẹ̀ Ṣàgámù ìpínlẹ̀ Ògùn níbi tíṣẹ̀lẹ̀ náà ti wáyé. Abímbọ́lá ní alága ẹgbẹ́ àdúgbò Ọlọ́run wà Rógbèjà Ògìjò CDA ló wá fọ̀rọ̀ náà tó wọn létí ní tọlọ́pàá pé ẹnìkan nínú àwọn táwọn jọ ń gbé àdúgbò ọ̀hún kẹ́ ẹ sóhun létí pé Síkírù ti pààyàn kì í sì ṣe pé ó wulẹ̀ pààyàn lásán bẹ́ẹ̀ ìbálòpọ̀ òdì tó ṣe fọ́mọ ọlọ́mọ ló ṣekú pa ọmọ ọ̀hún. ọmọkùnrin ọmọ ọdún 5 tí wọ́n forúkọ bò láṣìírí ló ṣe yankanyankan. lọ́gán tọ́rọ̀ yìí dé tí ìgbọ́ DPO tẹ̀sán náà CSP Enatufe ọmọ ló ti pàṣẹ fáwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó wà ní tẹ̀sán ọ̀hún pé kí wọ́n lọ wá èèyàn tó ń hùwà bí ẹranko náà kàn kí wọ́n mú un. Ọlọ́run sì ṣe é. Jagunlabi yóò tí ì rìn jìnnà ó ṣẹ̀ṣẹ̀ ń wá ọ̀nà láti sá lọ ni wọ́n ká mọ́ ilé kan tó sá pamọ́ sí ni wọ́n bá gbé e janto. ní tẹ̀sán wọ́n bi léèrè bóyá lóòótọ́ lẹ̀sùn tí wọ́n fi kàn án àbí wọ́n purọ́ mọ́ ọ ni. ó ní wọn ò purọ́ mọ́ òun òótọ́ níṣẹ̀lẹ̀ náà wáyé àmọ́ ọ̀tọ̀ lohun tóun lérò ọ̀tọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ ní o. ó lóun kàn ní kóun gbádùn ara òun ni torí òun ò ṣẹ̀ṣẹ̀ máa ṣerú ẹ̀ abẹ́yà kan náà lò pọ̀ lòun èyí táwọn eléèbó ń pè ní gay. àmọ́ ìgbà àkọ́kọ́ tóun máa ṣe kinní fún olóògbé yìí nìyí. ó ní lóòótọ́ lọmọ náà ń kérora nígbà tóun ń kí kinní sí i níhò ìdí àmọ́ òun rò pé ó ń jẹ̀gbádùn ẹ̀ ni àfi bóun ṣe rí i pé ó rọjò wọ̀rọ̀ mọ́ òun lọ́wọ́ lójijì tó sì tutù rinrin ìgbà tóun fi máa yẹ ojú ẹ̀ wò lòun rí i pé ó ti kú pátápátá. ó tún jẹ́wọ́ pé ẹsẹ̀kẹsẹ̀ tíṣẹ̀lẹ̀ náà wáyé lòun wò rárá òun sáré wá ṣọ́bìrì kan òun yọ́kẹ́lẹ́ gbẹ́lẹ̀ kúṣẹ́kúṣẹ́ sẹ́yìnkùlé ilé tóun ń gbé nínú igbó ṣúrú kan tó wà láyìíká náà ibẹ̀ lòun bo òkú ẹ̀ mọ́ òun ò sì mọ̀ pé awo ọ̀rọ̀ náà lè lu síta rárá. àwọn ọlọ́pàá ní kó mú àwọn lọ síbi tó sì kó ọmọ ọ̀hún sí ó sì kọrí síbẹ̀ lóòótọ́ wọ́n rí òkú ọmọ náà níbi tó bò ó mọ́lẹ̀ sí bí ẹni sìnkú ajá wọ́n sì rí ṣọ́bìrì tó fi gbẹ́lẹ̀ ọ̀hún. wọ́n ti fìṣẹ̀lẹ̀ náà tó kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn CP Lánrè Bánkọ́lé létí ó sì ti pàṣẹ pé kí wọ́n má dá afurasí náà dúró sógìjò mọ́ tààrà ni kí wọ́n fi ṣọwọ́ sákàtà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ lẹ́ka tí wọ́n ti ń ṣèwádìí ìwà ọ̀daràn abẹ́lé lólú iléeṣẹ́ wọn lélẹ́wẹ̀ ẹran Abẹ́òkúta. ó ní wọ́n gbọ́dọ̀ tọpinpin ìṣẹ̀lẹ̀ yìí dórí òkodoro. ó láwọn ò ní jáfara láti fojú afurasí ọ̀dájú apààyàn yìí balẹ̀ ẹjọ́ kí wọ́n lè ṣíwèé òfin hàn án. Faith Adébọ́lá ló ń ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.